ayérayé mo rọ́jọ́ òní láyọ̀ ní tèmi. Èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́. Bàbá mi, ọkọ mi, ọgbọ́n mọ́ níjà kẹrù ó bò níjà. Mo ní mo rọ́jọ́ òní láyọ̀ ní tèmi. Mo gbápá ó ṣe é gbé, mo gbẹ́sẹ̀ ó ṣe é gbé, gbogbo ara mi ò wúwo. Mo lémi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́ ohun ọ̀rọ̀ ohun méjì fún ọ àfọpẹ́. Ọlọ́run àwọn ọlọ́run, ọlọ́run tó jí mi láyọ̀, ọlọ́run tí ti ń bẹ káyé ó tó wà, ọlọ́run tí ń bẹ títún ń bẹ lọ́wọ́lọ́wọ́, ọlọ́run tí ò mọ̀ ọbẹ̀ nígbà táyé ò bá sí mọ́, ọlọ́run àwọn bàbá wa. Mo ní ó ṣe ọpẹ́ ni mo mú wá, mo ṣàìgbà lọ́wọ́ mi. Ọlọ́run àwọn ọlọ́run, èmi ló yẹ kí n kọ́kọ́ dúpẹ́ o ayérayé. Mo rọ́jọ́ òní láyọ̀ ní tèmi. Ọ̀pọ̀ lájọ sùn lánàá tí wọn ò lè jí mọ́, n ò fi yọ̀ wọ́n, níṣe ni mo fi ń gbé ọ̀gá. Ọlọ́run mi, ọlọ́run àná, ọlọ́run òní, ọlọ́run tó lọ́kànrin kése, mo forí balẹ̀ fún ọ ni. Bàbá mi ayérayé, ọjí kan lù kan pa ọ̀pá kan rò pọ́nyè. Gbanigbani tí à ń sáyà ìwọ tó ń pa wá tó tún jí wá lójoojúmọ́. Mo ní èmi ló yẹ kí n kọ́kọ́ máa dúpẹ́ wípé mo tiẹ̀ tún jí sí ìmọ́lẹ̀ alààyè. Ọpẹ́ náà ló yẹ mí. Nítorí àwọn bá mi olórin kan wọ́n kọrin, wọ́n ní bẹ́rù bá mọ̀ núrò ó yẹ kó mọ̀ ọpẹ́ dú. Bẹ́ẹ̀ náà mo ṣe ń yíká ọ̀tún tí mò ń yíká òsì fún ọ lóòrè ní, tí mò ń pé èmi ló yẹ kí n kọ́kọ́ mọ̀ dúpẹ́. Nítorí ò béèrè ohun méjì lọ́wọ́ mi àfi ọpẹ́ yìí náà ṣá. Ẹ sì mọ̀ pé bẹ́ẹ̀ mi bá ti dé lójoojúmọ́ mọ̀ yíká ọ̀tún mọ̀ yíká òsì mọ̀ rá bàbá ni. Mo mọ̀ pé bàbá ẹ̀ ṣe, nítorí pé mo ti ní ọ lẹ́yìn mi, ẹ̀rù bà mí. Gbogbo yín tí ẹ ti darapọ̀ mọ́ mi lóòrè ní, ẹ jájọ mọ́ dúpẹ́ kájọ mọ́ gbé ga, nítorí ó mọ̀ yàn kan tí Elédùmarè ń bi wá náà rèé, ọpẹ́ wa náà ni. Ẹ mọ̀, bàbá mi tí ì jẹ banana, bàbá mi tí ì jẹ pòrérò. Ọpẹ́ náà ló ń jẹ rẹ̀. Ẹ jájọ máa dúpẹ́ ìṣó, kájọ máa dúpẹ́ ìṣó, nítorí ẹ̀ń tó dáa náà ni ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Kí máa fi eléyìí kí máa fi kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tẹ́ni lórí Kaftan Television Yorùbá tiyín. Orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́, ayọ̀lúwa ṣeun ńlá fún mi, aláṣàkẹ́ tí ń gangan tí kọ́ mọ̀. Ẹ sì mọ̀ pé tí n bá ti dé báyìí mi àti àwọn àlejò mi lájọ máa dé. Ṣé tí wá rí àlejò mi pàtàkì tájọ sọ̀rọ̀ lénìí, wọ́n ti wà ń kalẹ̀, wọ́n ti wà ń digbí. Tásìkò bá tó ń mójú wọn wá, ẹ ó sì rí. Ní báyìí ọ̀rọ̀ mọ̀ràn kékeré tí mo mú wá fún wa lóòrè ní tá a máa fi ṣíra wa létí. Ó ní wípé àkórí ẹ̀ ní ìgbà díẹ̀ náà ló kù. Ìgbà díẹ̀ ló kù. Ṣé àwọn bá mi lórí kan ni wọ́n ní ìgbà díẹ̀ náà ló kù, àsìkò díẹ̀ náà ló kù tí ìwọ̀fà tí ó parí ìwọ̀fà ẹ̀ tí ó di òmìnira. Ọmọ ẹrú yóò gba òmìnira. Kí ló wá dé tá à ń sáré? Kí ló dé tá à ń kánjú? Tó o bá lọ bèrè lọ́wọ́ àwọn tó ti wà lókè, wọ́n á rí wí. Bó bá bẹ̀rẹ̀ sí ní da ọ̀rọ̀ lẹ̀, ẹnu ó bò, ilẹ̀ aṣú àtúmọ̀. Ìgbà díẹ̀ ló kù. Gbogbo ohun tó ń là kọjá òun, mú sùúrù díẹ̀ sí. Ṣéńjì tí ò bá tọ́rọ́ lápò ọ̀hún, ìgbà díẹ̀ ló kù. Iṣẹ́ tí wọ́n ń ṣe, bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ fi wọ́ sẹ́nu kọ́ṣẹ́, gbogbo ohun tó sì wà lójú tiẹ̀ bí ọ̀gá rẹ ni, ọjọ́ tó ó dọ̀gá ló ń wò. Ìgbà díẹ̀ ló kù. Kó o tó ṣẹ́jú, kó o tó là á, gbogbo ohun tí ń rùn ti tàn. Ṣùgbọ́n àìlèmú sùúrù ó ní mú ní kú sọ́nà bí èéfín. Ní kú sọ́nà bí èéfín láṣẹ Ọlọ́run ọba mi ọba òkè. Jẹ́ ká máa mú sùúrù kéékèèké, ká sì ní ní òkun àyà wa pé gbogbo ìgbà tá à ń sìn lọ́wọ́ yìí, ìgbà díẹ̀ náà ló kù.
lórí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́ṣẹ̀ wà lórí Kaftan television Yorùbá tiyín lẹ́yìn dé òkè lọ́hùn kiri fi ẹsẹ̀ rajó díẹ̀ kí fi jó kí fi gbé àlejò mi gẹ́gẹ́gẹ́ sórí ìjókòó nígbà tí màá fi padà dé èmi àti àlejò mi lẹ́jọ́ rí ẹ kú kalẹ̀ ẹ má ì tí ì lọ síbi kankan à ń padà. Padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tiyín fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi mo sọ fún wa lẹ́ẹ̀kan mo ní orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ Ayọ̀lúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́tìyín gangan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ̀ rí àlejò mi tájọ máa sọ̀rọ̀ lénìí ìránṣẹ́ Olúwa ni wọ́n ṣùgbọ́n ẹ má jẹ́ kí n tún bẹ́ gbogbo eléyìí tó kù wọ́n á fi ẹnu wọn wọ́n á fi sọ àwọn ọmọ mi tí wọ́n ṣe kíni wọ́n rẹwà wọ́n ti wà pẹ̀lú mi nínú ilé agodo wọ́n ti wà lórí ìjókòó àti gbé àga fún wọn wọ́n ti jókòó wọ́n ti fẹ̀yìntì ìyá wa ẹ káàbọ̀ sórí ètò mà. ẹ káàbọ̀ kásán. ẹ káàárọ̀ mà. dáadáa wà. ṣe dáadáa lè dé mà. ṣe àdúpẹ́. gbogbo ilé ń kọ́. àlàáfíà la wà. Olúwa ṣeun. ò ẹ̀yin ará ilé tí rojú àlejò mi lóòrè ní tàjíjọ wà lórí ètò ẹ jẹ́ wọ́n ṣe báyìí ẹ jẹ́ fún wọn ní àǹfààní kí wọ́n ṣe àfihàn ara wọn fún wa ìyá wa ẹ bá mi ṣe àfihàn ara yín fáwọn ará ilé. ṣé o gbogbo ilé mo kí yín pátápátá káàkiri gbogbo àgbáyé tẹ́tí gbé ń wò mí both home and abroad ẹ káàárọ̀ àkú ètò lórí program wa Kaftan Yorùbá TV bẹ́ẹ̀ ni àwọn sísítà wa Ọlá Ọ̀nàbànjọ àwọn náà gbà wá lálejò lónìí orúkọ èmi tọ́tẹ̀ gbà lálejò Captain Prophetess Abiola Bangbade Malaika Queen tí gbogbo ayé mọ̀ sí Queen Malaika or Malaika Queen on my page. Ẹ káàárọ̀. Yes ma. Ẹ ti rí ojú wọn, ẹ ti rí pé òdú náà ni àwọn màmá wa lórí ètò lé ní wọn ń ṣe àìmọ̀ fólókò. Àwọn Queen Malaika ẹ má wọnú ẹ̀mí lọ mọ́ mi. Àwọn lájọ wà lórí ètò lé ní ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu wọn. Ṣùgbọ́n kó tó di àsìkò yẹn yá ọ ẹ bá mi ṣàfihàn gbogbo àwọn iṣẹ́ tẹ́ ẹ máa ń ṣe pátápátá. Ẹ ṣe number one iṣẹ́ ìránṣẹ́ yìí láti ọ̀run wá ni mẹ́sẹ̀gì ló wáyé fún àwọn òbí mi pé wọ́n máa bí ọmọ májẹ̀mú ìyá wa dẹ̀ náà wọ́n sọ nígbà náà pé àwọn ti wọ ọmọ bíbí kí làwọn tó fẹ́ fọmọ ṣe kí májẹ̀mú máa gbé májẹ̀mú káwọn tó wà nílẹ̀ kan máa ṣe májẹ̀mú wọ́n sà ní bí ọdún kẹta sá wọ́n ní májẹ̀mú náà ṣe wọ́n lóyún mi wọ́n bí mi sáyé nígbà tí mo dẹ̀ wà ní bí ọdún mẹ́fà tó di pé mo máa ń kọrin ní school tí a bá fẹ́ ṣe entertainment a máa ń ṣe lọ́dọọdún yẹn èmi náà tá máa ti tí àǹtí wa ìgbà yẹn bá ti kọ́ wa máa ti mọ bá ṣe máa fókàl bá ní òkè pé kí n kúkú máa lead àṣà nǹkan bíi entertainment but ṣe mọ̀ eré ọmọdé but nígbà tó wá di ìgbà kan tí mo wá lọ sí school kan ní Kwara láti bẹ̀ lọ mo wá kọrin mo kọ́ wọn torí ẹ ṣe mọ̀ I'm from Ondo Ekiti Ondo State generally orin yẹn mo ń kọ́ wọn gbọ́ wọn wá wò pé ẹni tí ó ń kọrin báyìí báwo ló ṣe rí láti bàṣà gbogbo wọn ṣáà láìkí mi but èmi ò káhùn tí ẹ̀ ń gbé bóyá máa lọ sí ìlànà ẹ̀ so later ṣàǹgbà tá a parí ìrìn àjò kásà máa fọ̀rọ̀ gùn gbogbo mò ń ṣiṣẹ́ Ọlọ́run ń gbà fún mi but ó dàbí pé ó ní pọ́ìsì kan ohun tọ́lọ́run fẹ́ kí n ṣe torí àwa ènìyàn tí Ọlọ́run bá dá yìí a máa ń fẹ́ láti máa fẹ́ find ara wa gangan àbí láti ṣe àfihàn ara wa ṣùgbọ́n tó yẹ kí àwa ènìyàn máa gbéyẹ̀wò ni wípé ká tiẹ̀ béèrè pé kí ni ìdí tí Ọlọ́run fi dá wa gan àti kí ni ohun tó fẹ́ ká jẹ́ tó fi dá wa sáyé òun ló ṣe kókó tó yẹ ká máa béèrè ṣùgbọ́n àwa kì í mọ̀ torí pé kò yé wa Bíbélì náà sọ pé ó láwọn èèyàn mi ó ní wọ́n kùnà nítorí pé wọ́n ní ìmọ̀ so ṣùgbọ́n tọ́lọ́run báyìí tẹ̀ fẹ́ fi ìmọ̀ hàn èèyàn pé kó má jìyà jù á tètè fi ọ̀nà ẹ̀ hàn so ọ̀nà fífi hàn èèyàn yẹ ó tètè ń jẹ́ kéèyàn gòkè ṣùgbọ́n nígbà tí mo wá rí ìpè mi tí mo lè sọ pé mo gbà á ó máa pé 21 years lọ́dún yìí ọdún yìí náà ni 21 my calling but pé Ọlọ́run gbọ́wọ́ mi gbé ìjọkalẹ̀ ọdún kẹjọ rẹ̀ on the 28th of this month coming Saturday gan la máa ṣe àjọ̀dún fulfilment àjọ̀dún ìmúṣẹ fún ọdún mẹ́jọ pé àpọ̀ ọdún mẹ́jọ pé Ọlọ́run ti gbọ́wọ́ wa gbé ìtẹ̀mí sílẹ̀ ṣùgbọ́n ìpè mi ó ti pé 21 years tí mo ti gbọ́hùn pé mo ní ìpè so nígbà yìí asáàmù bá ti lọ sínú ẹ̀mí òun náà
màá kàn ní iṣẹ́ ìjọba ó ń wù mí ṣe torí mo jẹ́ ẹnìkan tó láìkì nǹkan tó dáa púpọ̀ ẹni tó bá dẹ̀ máa láìkì nǹkan tó dáa á ní láti ṣiṣẹ́ so mo ń ṣiṣẹ́ bí mo ṣe ń ṣiṣẹ́ ìwé iṣẹ́ ní oil company ní Orlando náà máa ń pè bẹ̀yẹ ní Àpápá Ayégúnlẹ̀ side bẹ́ẹ̀ mo ti ń ṣiṣẹ́ ní ilé epo as a haulage manager nígbà náà lọ́dún náà lọ́hùn but láti ibẹ̀ lọ́yẹ náà àwọn ọ̀gá mi wọ́n ti mọ̀ pé mo wà nírú ìlànà báyìí tí wọ́n bá ti gbọ́ pé mo gòkè ẹ̀mí báyìí mọ̀ tí ẹni wọ́ọ̀dì wọ́n máa ń support mi ní ìgbà tí n bá tún ṣe tán màá tún padà síbi iṣẹ́ but gbogbo ìgbà yẹn mi ò káǹtì pé bóyá mo tiẹ̀ lè dá ìjọ lẹ̀ torí mi kà kún pé ìjọba tí kì í tajà kí n rówó lójú ẹsẹ̀kẹsẹ̀ tí mo fẹ́ nìyẹn ìgbà tó Ọlọ́run dẹ̀ sọ pé dídán mo máa ní ìjọ òun náà ló sì fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n síbẹ̀ náà gbẹ̀gbẹ̀ bí mo ṣe ní bí Ọlọ́run ṣe gbọ́wọ́ mi gbé ìjọ kalẹ̀ látọ̀dún kẹjọ yẹn mò ń tajà mò ń ta jewelries bàtà aṣọ boutique á sọ pé boutique line mo wà ń bẹ gbogbo àwọn èèyàn tó dẹ̀ ń bá mi rajà jagunjagun wọ́n mọ̀ mi wọ́n dẹ̀ ń gbọ́ mo ṣe sọ̀rọ̀ pé mi ò parọ́ mo ṣe sọ̀rọ̀ mo sì lọ́jà máa ń gbọ́jà Canada Turkey bag Italia gold gbogbo kan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń send ẹ̀ máa lọ kágo ẹ̀ at times máa lọ sí wharf at times máa lọ sí airport máa lọ kó ọjà yẹn máa dẹ̀ ta àwọn èèyàn tó ti mọ̀ pé mo ta quality gbogbo àwọn ìyá àdúrà gan tó ti ń ṣiṣẹ́ ìrànṣẹ́ kí á tó tiẹ̀ bí mi gan nígbà tó ti mọ̀ pé mò ń ta nǹkan quality ọwọ́ mi náà ti ń rajà ìwọ ni dress ìwọ ni jewelries ìwọ ni báàgì ọwọ́ mi náà ti ń ra nǹkan so ó jẹ́ bí mo ṣe ń ṣiṣẹ́ yẹn lẹ́yìn ìgbà yẹn ìgbà tó di nǹkan bí ọdún kẹfà síbi tá a wà yìí mo rí wípé orin tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní kékeré yẹn orin yẹn padà wá wọ inú iṣẹ́ ìpè mi torí bí mo ṣe wà nínú iṣẹ́ ìrànṣẹ́ ibi iṣẹ́ wòlíì yẹn bí mo bá sùn mo máa ń gba orin lójú àlá orin yẹn ti pọ̀ jù nígbà tó di táìmù kan mo bá ní òkè n bá ti lálàbẹ̀ máa túré mú ìwé sí ọ̀dọ̀ mi àti báírò máa kọ àlá tí mo láyè nípa orin yẹn máa kọ orin yẹn sílẹ̀ nígbà tí mo wá rí pé ó di púpọ̀ sí mo wá lọ ra rédíò kékeré mo bá ti kọ́ bẹ́ẹ̀ torí ohun yẹn ṣe mọ̀ ó tún ní mátà bí àwọn màlẹ́kà yẹn bá ṣe fún wa wọ́n bá fún wa lóhùn yẹn láti kọ́ tó bí mo ṣe mú orin yẹn nìyẹn máa wá kọ sínú rédíò yẹn máa lè gbọ́ ohun yẹn tó bá wá di àárọ̀ máa wá mẹ́ǹdì ẹ̀ máa wá kọ́ ìgbà tí mo bá di pé Ọlọ́run máa mú fi orin yìí rọ̀ mí lọ́rùn kẹ́ tó ní òró náà torí téèyàn bá sọ pé òun ro nǹkan kó tó ṣe irọ́ ló pa èèyàn kì í ro nǹkan mà kó tó ṣe o pé kéèyàn practice gbé ok mo fẹ́ minister ní ṣọ́ọ̀ṣì kan lónìí ok nǹkan báyìí kí n ti lọ practice ẹ bá débẹ̀ tó bá jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ló ń control onítọ̀hún ohun tó practice nílé yẹn wàá gbàgbé ẹ̀ ohun tó tiẹ̀ practice àwọn màlẹ́kà yà gbé wá wàá máa sọ àdèmàdùn máwọn ènìyàn àdèmàmúṣẹ̀gun wá so bí mo ṣàṣe rí pé nínú fóònù yìí social media yìí náà ni onítọ̀hún ti ṣáàtì mi tí mi tiẹ̀ mọ̀ pé ọmọ sáìdì ọ̀dọ̀ wa lẹ́kìtì náà ni wọ́n á ní pé orin mélòó ni mo ti kọ mo ní mi tí ì ṣe kọ́kọ́ mi tí wọ stúdíò iṣẹ́ ìránṣẹ́ náà ni mo ṣe mo dẹ̀ tó ń tajà ló ní kí n lọ múra o pé by next week pé kí n kọ́kọ́ tiẹ̀ lọ ó ní kí n lọ ṣe demo kí n lọ sí stúdíò kí n ṣe demo kan ránṣẹ́ sóhun mo bá dẹ̀ sọ fún ẹni tó jẹ́ secretary mi ní church àbá lọ sí studio mo studio wo ló mọ mo wọ studio rí o mo ní o mọ ó lóun mọ ibì kan àbá lọ bẹ àbá ṣe demo yìí níwọ̀nba àti inú studio bẹ́ẹ̀ ni láti sẹ́ndì demo yẹn sí onítọ̀hún wà ní Malaysia bí wọ́n ṣe rí ìyẹn náà bá ní Ọlọ́run fún ẹ ní ẹ̀bùn orin báyìí ní o sọ pé ò tí ì kàn gangan wọ́n ní àwọn ti gbọ́ o àti ìyàwó àwọn àtàwọn ọmọ àwọn pé àwọn máa gbé ẹ jáde mo ní ṣe báyìí lọ́lọ́run ṣe dùn tó àfi bí àlámà bá a ṣe bẹ̀rẹ̀ nìjẹ́ ìgbà tó máa fi ó ní kí n lọ bèrè gbogbo owó tán máa gbà àbá béèrè làbá béèrè náà bá ní iye báyìí ni wọ́n bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ṣe transfer owó yẹn nìyẹn bá a ṣe wọ studio nìyẹn òun ni àkọ́kọ́ rẹ́kọ̀dì takọ́ ṣe kí onítàn gan níbẹ̀ tó jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀yà òrùfẹ́ ya ni orúkọ wọn ni Oníbejì Foundation in Malaysia ọmọ Èkìtì ni wọ́n so bí a ṣe help mi nìyẹn bí rẹ́kọ̀dì jẹ́ ṣe jáde nìyẹn ó jáde kò ju oṣù kan ní fídíò ẹ̀ jáde so àti ẹ̀ release pé launching àti launching audio ta ṣe la kàn fi a ṣe bí copy 1000 lọ́jọ́ launching yẹn gbogbo 1000 yẹn lọ báwọn sọ fún mi pé kí n má ṣe mí ní audio rárá nìyẹn pé àwọn tó fẹ́ náwó lé fídíò ẹ̀ bí a ṣe gbé fídíò jáde òkìkí kan kódà wọ́n fún mi láwọ́ọ̀dù káàkiri nígbà náà that was 2017 la gbé fídíò jáde December 15 la launch ẹ 2016 so go you between 2 months síra wọn tí fídíò ẹ fi jáde àwọn èèyàn wá ń wò pé lady woman yóò kọ ìwòlíì làwọn mọ̀ sí kò kọ orin kan rí báwo lè ṣe tó wá ta ló wà lẹ́yìn ta ló ṣe fún tó fi di pé ó gbé
audio jáde between 2 months audio fídíò ẹ̀ jáde táwọn dẹ̀ mọ̀ pé owó ńlá ni wọ́n máa fi ń ṣe fídíò so ọlọ́run ṣe ìyanu òun ni mo fi mọ̀ pé kì í ṣe mi mo plan rẹ̀ pé àṣẹ ọlọ́run alààyè ni àti májẹ̀mú tá a ti kọ́ mọ́ mi so kò pẹ́ kò jìnnà náà la tún ṣe second one yẹ audio ẹ̀ ló ṣì wà níta kò tí ì jáde ní fídíò agbàdúrà pé kọ́lọ́run bá wa gbé jáde títí December. àmì ọlọ́run á gbé jáde ìyàwó ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ lénìí ṣùgbọ́n ẹni tí ń ṣe atótónu látàárọ̀ mo fẹ́ kẹ́ ẹ sinmi díẹ̀ a fẹ́ lọ dé òkè lọ́hùn ká fi ẹsẹ̀ rajó nílé fẹ́ dé òkè lọ́hùn ká fi ẹsẹ̀ rajó nílé ó ní wo lẹ fẹ́ ká lọ wò ná ká tó fi ẹsẹ̀ rajó nílé. ẹ bá mi wo ọgbà àjàrà. ọgbà àjàrà lára àwọn fídíò tó wà nínú àwo orin yín alákọ̀ọ́kọ́. bẹ́ẹ̀ ni àwo orin mi alákọ̀ọ́kọ́. kí lè àkórí àwo orin yín alákọ̀ọ́kọ́ yẹn. àkórí yẹn la pè ní fine yard ọgbà àjàrà. Vineyard ọgbà àjàrà ó wà lórí YouTube. ó wà lórí YouTube. ẹ̀yára lè ìyá wa ní ká lọ wo Vineyard ọgbà àjàrà láti ọwọ́ Queen Malika ká fi fẹsẹ̀ rajó díẹ̀ tá a bá fi padà dé ìyá wa máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń sọ ẹ kú kalẹ̀ ẹ má ì tẹ̀ lọ síbi kankan à ń padà bọ̀. lẹ́ṣẹ̀ wa lórí Kaftan television Yorùbá tìyín ìyá wa Queen Malika àwọn lájọ wà lórí ètò wọn ti wà ń kalẹ̀ wọn àdìbí ìyàwó ẹ̀kú kalẹ̀ mà ẹ̀rọ ràmà ẹ̀ ń sọ̀rọ̀ lọ́bẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ orin kíkọ àti wòlíì kí n kọ́kọ́ dúró ní apá àbí sí orin kíkọ yẹn náà ẹ ní àwo orin yẹn alákọ̀ọ́kọ́ tẹ̀ ṣe ó jáde ní 2017. Yes. Tí ó jẹ́ pé fídíò náà tún jáde ní ọdún yẹn gangan náà. Bẹ́ẹ̀ni a launch ní 2016 December. Ẹ̀ṣẹ̀ wa launch ẹ̀. La launch audio. Le launch audio. Fídíò jáde ní December ní 2017. 2017 kò jìnnà síra wọn tó fi jáde. Fídíò ẹ̀gan ni gbogbo àwọn èèyàn mọ̀. Fídíò ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀. Láti ìgbà tẹ́yìn tẹ̀ tí wá dé báyìí sí àti ìgbóhùn yín àti wò yín lé àti jójójó ṣùgbọ́n ẹ jẹ́ àgbóhùn yín náà díẹ̀ ẹ bá ń fi ohun orin yín yẹn kẹ́ fi kí àwọn aráalé náà ká fi kí Ọlọ́run. ẹ wá wọgbà àjàrà yóò bó ti kún fún èso ó kún foríṣiríṣi ọlá ó kún foríṣiríṣi ògo ẹ wá wọgbà àjàrà yóò bó ti kún fún èso èmi ni àjàrà tòótọ́ bàbá mi sì ni olùṣọ́gbà o ó ní gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso rere olóhùn á mú kúrò wọn á sì wọ́ sínú iná ó ní gbogbo ẹ̀ka tó bá so èso rere olóhùn á wẹ̀ wọ́n mọ́ o kó lè máa so èso rere sí i ẹ wá wọgbà àjàrà yóò bó ti kún fún èso. Ó ṣeun ìyá wa ó kún fún èso ayọ̀ èso ọlá èso ògo èso ọmọ gbogbo èso rere. bẹ́ẹ̀ ni ó ní ọgbà àjàrà wa kún fún ẹkùṣẹ́mà Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ nídìí iṣẹ́ orin yìí ẹni lẹ́yìn tẹ́ gbé àwo alákọ̀ọ́kọ́ jáde ẹ tún ti gbé àwo ìkejì jáde ìyẹn náà jáde ní ọdún. ó jáde ní 2018. 2018 ó ní bíi tíráàkì mélòó nínú. tíráàkì mẹ́ta. tásìkò bá gbà wá láyè ẹ ṣì máa kọ ẹyọ ọ̀kan fún wa nù tíráàkì àwọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn kẹ́ ẹ tó lọ ṣùgbọ́n jẹ́ wá bẹ̀rẹ̀ nídìí iṣẹ́ orin ẹ̀mí kí ni àwọn tẹ́ ti bá pàdé bóyá bí àdójúkọ. ní ìgbà tí àkọ́kọ́ rẹ̀ fẹ́ jáde tán rí pé torí nígbà tí mo rí pé mo rí orí ọ̀fẹ́ ńlá bẹ́yẹ gbà látọ̀dọ̀ èèyàn tí ò mọ̀ mí rí tí mi ò dẹ̀ mọ̀ rí tí ìdílé àti ìyàwó àti ọmọ àti wọ́n dẹ̀ ń bá mi sọ̀rọ̀ papọ̀ wọ́n á gbé sí kámẹ́rà báyìí táwọn bá mi sọ̀rọ̀ ni pé Olúwa ló rán wa sí yín pé kẹ́ ṣe báyìí ibi tán ṣe dé gan wọ́n mú mi travel lọ sí South Africa láti lọ dedicate. Wow. South Africa and Malaysia join together
náà ṣe dedication fún mi. Mo wá rí i pé tí Ọlọ́run bá rán ènìyàn sí ènìyàn áńgẹ́lì mi ni torí ẹ̀bùn yìí wà ṣùgbọ́n èmi ò mọ ọ̀nà tí mo lè gbé gbà mí tiẹ̀ mọ bí tó ṣe mọ̀ kéèyàn máa okay for example I'm passing through this road mọ̀ pé irú kan báyìí ń wà níbí báyìí tí Ọlọ́run sọ yìí pé òun ti kọ́ àyànmọ́ mọ̀ mọ́ bẹ̀ pé ẹ̀yin náà bá tún máa débí láti gbé mi jáde ìgbéjáde ò pin sọ́dọ̀ ẹnìkan o gradually ni bẹ́ẹ̀ni lórúkọ Jésù ayé ò ní tì yín mọ́lé àmín Jésù gbogbo ẹ̀yin tẹ́ wà ní iléeṣẹ́ ayé ò ní tì yín mọ́lé àmín ò ní tì ògo yín mọ́lé àmín mo rí àánú gbà lótìtọ́ àti òdodo ṣùgbọ́n nígbà tí a fẹ́ ṣe rẹ́kọ̀dù yẹn mi ò sọ fún ẹ̀dá alààyè gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe darí mi pé tí n bá fẹ́ mọ̀ pé mo fẹ́ ṣe iṣẹ́ yẹn mi ì jẹ́ kẹ́dà alààyè kan gbọ́ àfọlọ́run àtẹni tó rán sí mi àtẹni tó jákọ̀ pé mi ta ìjọwọ́ stúdíò nígbà tó ń wá rí pé a ṣe pé ó tún di pé mo tún wá ṣe lọ́ọ̀ṣì ẹ̀ ní ńlá ní big way ìgbà wo ló ṣe bí wòlíì làwọn mọ̀ sí mo sọ lẹ́ẹ̀kan ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ń kọrin tó sọ pé òun fẹ́ ṣe lọ́ọ̀ṣì ṣé anniversary ṣọ́ọ̀ṣì ló fẹ́ ṣe ni àbórí wọn gbọ́ bá wọn lójijì ṣùgbọ́n nígbà tá a ṣe kíní yẹn tán kó tó di pé fídíò wọn tó mọ̀ ìgbà tá a tó ń dọ́gbọ́n láti máa tó ṣe fídíò yẹn nígbà tí wọ́n rí ìnira pọ̀ mà nígbà tí ó kù ìdí ẹ̀ kí fídíò yẹn jáde kábíyèsí Ọlọ́run ìjì pọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí bíbélì gan fi yé wa wípé ó lóun ò sọ pé àwa kì yóò rí pọ̀n bí ó ní ká tún dúpẹ́ ó ní kí oko ti ṣẹ́gun fún wa ti ṣẹ́gun àrùn àti ṣẹ́gun wàhálà torí mo gbàgbọ́ nínú Kristi púpọ̀ mo sì nífẹ̀ẹ́ ó sì nífẹ̀ẹ́ mi ó ń finú mi ṣe ibùgbé ó sọ fi yé mi orin tí mo kọ inú àlá ni mo ti gbà á ògógó ló sọ fún mi gbogbo ẹ̀ka tó bá ṣe tòun ó máa dúró á máa tẹ̀síwájú ni ṣùgbọ́n èyí tí ò bá ṣe tòun ò á wọ sínú iná ó ń tọ́ mi sí ọ̀nà púpọ̀ ṣùgbọ́n gbogbo bí mo ṣe rí ìdojúkọ yẹn ó mú mi borí ìdojúkọ pọ̀ lára ìṣòro láàrin àwọn táìjọ àwọn colleagues táyà pé bó ló ti bẹ̀rẹ̀ tiẹ̀ gbà wo ló bẹ̀rẹ̀ gbà wo ló dé gbogbo orú ogun bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run mú mi borí ogun. Olúwa ṣeun ẹ jẹ́ tún wá sọ̀rọ̀ lọ sí apá bí ibi tí ìdojúkọ wà ibẹ̀ náà ni ìdàkejì ìdojúkọ tó jẹ́ ìwúrí náà àtúwà nídìí iṣẹ́ yìí àwọn ìwúrí wò lẹ́túrí lẹ́rìn irú eléyìí tẹ̀tẹ̀ tí kọ́kọ́ sọ yìí pé ẹ mọ̀ wọ́n rí wọ́n kàn ṣàdédé pé yín náà ni ṣé àwọn tẹ̀ mọ̀ pé ẹ máa ń kọrin tó fi pè yín pé kẹ́ ẹ wá kọrin. ó ṣe mọ̀ pé téèyàn bá jẹ́ friend èèyàn nínú social media Facebook á wo gbogbo profile á wo tó ń ṣe ṣùgbọ́n àwọn kan sábẹ́ẹ̀rẹ̀ náà ni bó ṣe mọ̀ bóyá nú program tí mò ń ṣe kí nítorí òun ní màláìkà mi fi wáyé kóyìn gangan ni mí torí ọmọ ọba lèmi ṣùgbọ́n màláìkà yẹn wọ́n rí wípé bí Ọlọ́run ṣe ń lò mí ní àárín ọdún mo lè lọ sórí òkè ẹ̀mí bí ẹ̀mẹ́rin 21 days tó kéré jù ló máa jẹ́ 14 tí ìjẹ́ ṣe pé àkì jẹ àkì mu àwọn mánà àtọ̀dí ọ̀run la máa ń jẹ tá máa fi sọ̀kalẹ̀ tọ́lọ́run dẹ̀ ń gbọ́wọ́ mi ṣe ìyanu ibẹ̀ náà ni bàbá kan nínú àwọn bàbá wa nínú Olúwa sọ pé ìránṣẹ́ yìí ṣe bí kún ilẹ̀ ń pè ó ti di kún màláìkà látẹ̀ní ibi tó orúkọ yẹn ti wáyé nìyẹn. So gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ó pẹ́ mọ́ra wọn ò mọ̀ pé mò ń kọrin lẹ́ni tó Ọlọ́run jẹ́ kó ràn mí lọ́wọ́ ṣùgbọ́n ní ìgbà tí inú mi máa dojú tí máa rí ìwúrí jù mà òun ni wípé torí ojú mi ti rí tó nínú ìrìn àjò ẹ̀mí tí mo ní máa ń lọ yẹ 2012 gbogbo ìgbà ayé Ọlọ́run tí gbọ́wọ́ mi gbé ìjọ kalẹ̀ mo lọ sí ìrìn àjò ẹ̀mí nínú ìjọ kan tí mò ń lọ mà ọjọ́ tí mo sọ̀kalẹ̀ ní 21 days tán sì sọ̀kalẹ̀ fún mi ọjọ́ yẹn ni wọ́n tafà lóhùn ọjọ́ náà ìpè wọ́n dẹ̀ ní ẹni tó tafà yẹn sọ pé ibi tó ti gbà pé má kàn ẹ̀jẹ̀ ni pé tó bá ti kàn ẹ̀jẹ̀ pé ikú ni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè ń bá rántí ìyẹn ní gbogbo ìgbà ó ní kí ni mo lè fi ṣàfẹ́rí rẹ Ọlọ́run mi fọ́ọ̀rẹ́ ọ̀fẹ́ tí mo rí gbà lọ́dọ̀ rẹ bí mo gúnyán bí mo tẹ̀bà ó màmá ní jẹ́ ọpẹ́ ló ń jẹrẹ Ọlọ́run mi ìyìn sá ló ń jẹrẹ bàbá ẹ màmá ṣeun Elédùmarè ìjẹ́ nìkan mà tí mo bá rántí ó máa ń gbomijé lójú mi ó sì máa ń múnú mi dùn ìpele lótìtọ́ ni mo ní ìpè ọmọ májẹ̀mú ni mí torí kò sẹ́ni tó ń tarú ọ̀fà bẹ́ẹ̀ sí tó ń wálé mọ́ tó wà láàyè tí ò bá kú àyà wèrè
kábíyèsí. ṣùgbọ́n onímájẹ̀mú dá mi padà lẹ́yìn 21 days yẹn mo ti wá gbé mi sínú àwẹ̀ àwẹ̀ 3 months because ẹ̀mí yẹn ò sọ kúrò lára mi torí alẹ́ ọjọ́ tí wọ́n sọ mí gangan ní ìrọ̀lẹ́ yẹn ọ̀rọ̀ mi ní kéde kọ́ran kò síbi tí màá máa lọ láyé tí mi ò ní máa dárúkọ kọ́ran tí gbogbo ayé mọ̀ tó ń ṣe tíátà ṣe mọ̀ pé bàbá aládùúrà náà lòun ọmọ tá a bí sínú inú ilé ìgbàgbọ́ ni àwọn náà dẹ̀ tún jẹ́ bàbá inú ìjọ kérúbù àti séráfù àwọn náà wá ṣe wàásù fún mi kò sí program mi àjọ̀dún àkọ́kọ́ mi gan tí mo kọ́kọ́ ṣe àwọn náà wá ṣe wàásù mi torí àwọn ní àwọn bá rí ẹni tí ẹ̀mí Ọlọ́run ń bá lò tó ń gbénú rẹ̀ tí ò dẹ̀ ṣe bálabàlá tí ì ṣe pé bóyá ó sọ pé Ọlọ́run ògbọ́n tó lọ yà lọ gbàdọ́gbọ́n sí níbòmíràn wọ́n ní àwọn máa tẹ̀lé gbogbo ibi táwọn bá ń lọ ni wọ́n wá ní ọjọ́ ìsọ̀kalẹ̀ mi tí ẹ̀rí ẹ̀ wà ìgbà tó máa fi di ọjọ́ kẹta báyìí wọ́n náà pe àwọn nípa sọ pé Queen Malaika ti kú a gbé mi lọ sí ìjọ bòmíì inú ìjù ni kì í ṣe inú ìjọ tán kọ́ gbé kó ilé ibẹ̀ ni mo wà fóṣù 3 èmi tí mo dúró níwájú yìí tó ti ń rùn ilẹ̀ pa ni lórí kò sí ẹni tó lérò pé mo lè padà wálé ayé ibi táwọn èèyàn àtàwọn òbí mi gan ti mọ̀ pé lótìtọ́ àti òdodo àwọn mọ̀ wípé ìrìn àjò yóò máa rìn inú mi máa ń dùn púpọ̀ tí n bá rántí torí tí ó bá jẹ́ pé mo gbàbẹ̀ lọ àjẹpọ̀ náà mo pè mí àjẹpẹ́ mi sọmọ májẹ̀mú ṣùgbọ́n tí mo ti lè rí ìyẹn tí mo rí pé mo padà tí mo tún lè rèèyàn áfà yẹ tí mo padà ọdún kan ìsíra wọn lọ́lọ́run gbọ́wọ́ tèmi náà gbéjọ kalẹ̀ mo ṣe mọ̀ pé mo nípè. ló wá ṣeun ìyá wa a tún fẹ́ lọ dé òkè lọ́hùn lẹ́ẹ̀kan sí i tá a bá padà dé a máa wá sọ̀rọ̀ nípa ìjọ tí Ọlọ́run gbọ́wọ́ yín gbé kalẹ̀ díẹ̀ torí àsìkò wa ẹ̀rín wo lẹ tún fẹ́ ká lọ wò ń lé náà ká fi ẹsẹ̀ rájọ́. ṣé mo ti sọ ti ọgbà àjàrà ṣe ti lọ wò. aya ti wo tọgbà àjàrà ẹ lọ wo Ògo Mi Yóò Yọ. Ògo Mi Yóò Yọ ìyàwó ní ká lọ wo Ògo Mi Yóò Yọ ká fi ẹsẹ̀ rájọ́ lé àmì wọ́n ti ní ọ̀nà gbogbo wa ò ní dí láṣẹ Ọlọ́run bá mi ọba òkè tá a bá padà dé yàrá màá tẹ̀síwájú nínú gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ kú kalẹ̀ ẹ má ti lọ síbi kankan à ń padà bọ̀. lẹ́sìn wa lórí Kaftan television Yorùbá tìyín lẹ́yìn tí ìyá wa náà láti jọ wà lórí ètò à ń gbọ́ mo ti sọ nígbà tá a bẹ̀rẹ̀ tó pé ẹ gbọ́ wínrínwínrín lẹ́nu ìyá wa lénìí a sì ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ náà wọ́n ti ń sọ fún wa gbogbo bí iṣu ṣe kún bọ́bẹ̀ ṣe bẹ́ gbogbo ibi tí wọ́n bá iṣẹ́ ìránṣẹ́ dé iṣẹ́ ìránṣẹ́ orin àti ti ẹ̀mí gbogbo ẹ̀ náà ni wọ́n ti ń ṣàlàyé fún wa wọ́n sì máa tẹ̀síwájú torí wọ́n sì wà níkàlẹ̀ wọ́n wà digbí ìyàwó ẹ̀kú kalẹ̀ ẹ̀rọra ma yes ma à ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan mo ní tá a bá fi padà dé pé a máa wá sọ̀rọ̀ díẹ̀ nípa bí Ọlọ́run ṣe gbọ́wọ́ yín tẹ́ di olùdásílẹ̀ ìjọ ní bí ọdún 8 sẹ́yìn ẹ ti ṣàlàyé díẹ̀ náà fún wa ká tún tẹ̀síwájú náà ṣé mo pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn náà máa sọ pé obìnrin lórí ìjọ báwo ni ẹ ṣe ṣe tẹ́ ẹ rí gbé kalẹ̀ tẹ́ sì tún tukọ̀ ẹ̀ fún bí ọdún bíi 8. ẹ ṣé mo dúpẹ́ àtìlẹ́yìn Ọlọ́run náà ni àti pé àti kọ́ ọmọ mi ohun tá a ti kọ́ láti kọ́ ni bẹ́ẹ̀ni tá a ti kọ́ ọmọ mi ó sì jẹ́ rọrùn bọ̀tí kì í ṣe pé kò sí ìdojúkọ gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n fún ẹni tí Ọlọ́run pè kò sí bí ìdojúkọ yẹn ṣe máa wá tí ò ní borí àborí náà ni orí ọ̀fẹ́ là ń rí gbà agbé Ọlọ́run gbọ́wọ́ wa gbé ìjọ yẹ kalẹ̀ ó pé oṣù 6 la ṣe ní anniversary tá a dẹ̀ pa màálù tá a ṣe owó tó yẹ ká ṣe tá a dẹ̀ pé gbogbo èrò tẹ́rù bá àwọn ènìyàn gan pé wá Ọlọ́run ló ń ṣe kì í ṣàwà àgbé owó yẹn síbi gan ṣùgbọ́n Ọlọ́run ń ṣe ó ń ṣe ohun àrà níbẹ̀ náà la tún lọ sínú ìrìn àjò májẹ̀mú 14 days a máa ń lọ tá a bá lọ májẹ̀mú yẹn a máa gbé baba ńlá 12 gbogbo àwọn wòlíì ní káàkiri gbogbo àgbáyé la máa pè tán máa wá tí Ọlọ́run dẹ̀ ń gba gbogbo ògo so kì í ṣe pé bóyá ó easy náà ìdojúkọ kò sí iṣẹ́ téèyàn máa ṣe tó máa ní ògo nínú rẹ̀ tí ò ní rí ìdojúkọ bí ògo èèyàn bá ṣe pọ̀ tó lógun ẹ̀ máa pọ̀ tó ògo ẹ̀ máa pọ̀ tó ṣùgbọ́n tí onítọ̀hún ò bá ti fọ Ọlọ́run pé wèrè tó fi Jésù sílẹ̀ tó lọ ó máa ń sọ nínú program gbogbo ìgbà tó bá jẹ́ pé Jésù ló pè ẹ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé lórí Jésù ló wà
tó bá dẹ̀ mọ̀ pé ẹ̀sìn míì lọ́lọ́run pè é tẹ́ sí ẹ̀sìn míì tó ń ṣe yẹ kó jẹ́ káyé mọ̀ ẹ́ kì í ṣe pé kó máa fi Jésù deceive àwọn èèyàn kó dẹ̀ tún wà lábẹ́ ibì kan tó ti tẹ́ gbogbo àwọn ìyẹn bó ṣe wù kó ọ̀rọ̀ yẹ pọ̀ tó àti wọ́n sì máa tú lójú ẹ̀mí wọn kó tó di pé wọ́n lọ. bẹ́ẹ̀ni. Torí Ọlọ́run lọ́ba ó ní sọnù ìwé ó ní ká má ṣe da ẹnikẹ́ni lẹ́jọ́ òun Ọlọ́run onídàájọ́ ṣùgbọ́n ìdájọ́ tọlọ́run láyé tá a wà nísìnyí ó tètè máa ń ṣe kíákíá lójú àwọn ènìyàn. Èwo lógo téèyàn máa lò fún ọdún 5 tí ò nílò tá a sọ pé ó ti kú lórúkọ Jésù Ọlọ́run ní ṣe ti gbogbo wa bẹ́ẹ̀. So ó bẹ́tà kí èèyàn di ìpè tó bá mọ̀ ṣe kó dì mú. Ó bá jẹ́ abaláwo náà pé èèyàn sí kó lọ di iṣẹ́ abaláwo mú. Ó bá dẹ̀ jẹ́ aláàfáà ló fẹ́ ṣe jẹ́ kán mọ̀ pa aláàfáà ni. Èmi kún màláìka kún gbogbo èèyàn ni mo ní ìfẹ́ sí ṣùgbọ́n mo wà lórí ìpè tá a pè mí mi ò lọ bò mìíràn ọjọ́ ríríjẹ ọjọ́ àìríjẹ mo wà níwájú Kristi tó bá jẹ́ pé lótìtọ́ àti òdodo ló pè mí mo mọ̀ pé àṣẹ ń bẹ lẹ́nu rẹ̀ àṣẹ sì ń bẹ lára rẹ̀ láti gbé mi dé ibi tí ó fẹ́ gbé mi dé mo dúró tìkútìyè mo sì mọ̀ pé lórúkọ Jésù nǹkan tó lè yẹ̀ mí lẹ́sẹ̀ níbẹ̀ kò ní ṣẹlẹ̀ sí mi kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí ẹnì kankan wa. àmín àmín ìyá wa nídìí iṣẹ́ wòlíì tẹ́ ń ṣé ó ní àwọn ìgbà kan tẹ̀ ti wò pé iṣẹ́ wòlíì yìí kò rọrùn mi ti ẹ̀ ṣe mọ́ àbí kò rọgbọ́ o àbí nǹkan o bí ẹ ti fẹ́ sọ bí dẹ̀ ń lọ máa kọrin nìkan. àṣé inú iṣẹ́ wòlíì lórí ti jáde o because tẹ bá fojú inú wò ẹ rí pé mo sọ pé mo ti gba ìgbè láti 21 years yá mi lílẹ̀ ni mo gbà tó ní ẹ̀rí ṣe ogun tí mo ṣe tí ò lẹ́rìí tí sọ̀rọ̀ pé bóyá àfikún 21 years yẹ téèyàn tọ́lọ́run bá pè èèyàn á béèrè pé kí ni kọ́lì mi Ọlọ́run ṣí mi lójú ẹ̀mí ó fún mi ní kọ́lì mi tó ní kí n máa ṣe nínú ìrìn àjò yìí ó ní nínú ìpè mo pè ọ́ kó máa gbàdúrà kó máa pàṣẹ sínú ayé àwọn ènìyàn ó sì máa rí bẹ́ẹ̀ ní dáradára èyí tán bá fẹ́ fi àṣẹ Jésù mú kúrò mo sì pàṣẹ fún ọ pé àwọn aláìní ìbáàjẹ́ èwe ìbáàjẹ́ òpó ìbáàjẹ́ whatever tó sá jẹ́ pé kò ní èmi gòrè ní o ṣùgbọ́n nínú $1 tí mo bá níyẹ kí n máa fi lọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ ó dẹ̀ fún orin lé fún mi gbogbo àtìgbà tí mo ti bẹ̀rẹ̀ ni mo ti ń kọrin kódà ẹdítà ìjọ wà nínú ìrìn àjò ní ọdún náà lọ́hùn ó máa ń sọ wípé ó lóun rí pé Colin lórí máa wà nínú ìgbé wòlíì mi o tí a jẹ ẹ̀mọ́ ìgbé bóyá a fẹ́ kọ́ débi tí ó ń wọnú stúdíò débi tí ó ń rà á tó di pé wọ́n ń lọ́ọ̀ṣì ẹ̀ ṣe mọ̀ pé ká fúnyàn lẹ́bùn pé kó kàn gíìvù ẹ̀bùn tó fún ẹ̀yẹ dáàtẹ̀ kó dẹ̀ ti gbàgbé kó ti gíìvù ẹ̀ àti rí bàbá mi nínú Olúwa kan tó ti jíṣẹ́ fún mi pé lótìtọ́ a fún ẹ ní ẹ̀bùn orin ṣùgbọ́n orin yẹ ó ti pọ̀ ju tí wọ́n gan nìkan lè dá ṣe o pé bó ṣe ń kọ yẹn pé àwọn olórin míì tó bá gbọ́ máa fún wọn ní orin kan máa kọ. So èmi dẹ̀ rí pé ọ̀rọ̀ yìí dẹ̀ ń jọra wọn inú fáìlì tí mo fi ṣe fáìlì orin sí nínú ilé mi ò lérò pé títí ayé ò fi parẹ́ mo lè kọ tán orí bí mo ṣe ń kọ sílẹ̀ yẹn ni mo tún gbà mí. So fún ìdí èyí mo rí i pé ó lọ́wọ́ Ọlọ́run nínú ìrìn àjò mi. Ìyàwó ẹ̀jẹ̀ tẹ̀ wá lọ síbi iṣẹ́ orin ṣó ní àwọn nǹkan tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ báyìí nídìí iṣẹ́ orin bóyá àwọn ọmọ tuntun tẹ́ fẹ́ kó jáde. ṣe èyí tá a pè ní ilé tí mo ṣe ẹlẹ́ẹ̀kejì yẹn tó tá a pè ní àdàbà mi my dove fi ọ́díò ẹ̀ ló sì jáde bí ìdàtí pé mákẹ́tà mi ló ní kí n má rush àti fẹ́ ṣe jáde ní December tó kọjá pé láti àyẹ ni kòró wà ní ìlú so la ní aṣáfẹ́ gbó tiẹ̀ tó try pé kí n gbé jáde ní star ọdún yìí manager mi ní pé ọ̀rọ̀ both my manager and my marketer láti Alaba international market ọmọjura ó ní pé ká má rush pé a lè sún di December time ó dẹ̀ tún wù mí torí ó ti tún gbé mi nínú èmi tó fẹ́ jáde bí orin àríyá àgbámọ́lẹ̀ kérúbù ó ti wà nílẹ̀ àti fẹ́ kó ti àti fẹ́ gbé jáde so àṣàǹbẹ̀ Ọlọ́run papọ̀ yìí pé àti ọ́díò àti fídíò ó wù wá pé kó jáde December kọ́ Ọlọ́run kó fàṣẹ sí. àmín àmín Ọlọ́run á fàṣẹ sí ẹ lè kó tágbára bá wà náà ẹ lè kó ọmọ méjì jáde pọ̀ lágbára lọ́la arú oyin báyìí mo mọ̀ ìgbà tí mo ti ní ọkàn mi balẹ̀. bẹ́ẹ̀ ni kò sí wàhálà Ọlọ́run á bá wa ṣe láṣẹ Ọlọ́run. iṣẹ́ orin yìí ẹ ti sọ fún wa ẹni máa ń gba ìmísí tó pọ̀ bóyá láti ojú oorun àbí láti kínní ṣé ẹ̀yin tẹ́ ṣe jẹ́ wòlíì yìí tẹ́ sì tún kọrin ṣé àyè pọ̀
àyè máa ń yọ ọ́ lẹ̀, ṣé àyè ń yọ ọ́ lẹ̀ fún kan àbí kan ń pa kan lára, àti pé ṣé àjọṣepọ̀ tún wà láàrin ẹ̀yin àti àwọn olórin náà tó tún kù. Bẹ́ẹ̀ni, ẹ ṣé ma, God bless you. Mo wà, àjọṣepọ̀ wà torí a wà nínú àwọn MAM tí wọ́n máa ń ní Èjìgbò tí wọ́n kó àwa olórin jọ, mo wà nínú wọn. So gbogbo ìgbà tí n bá dẹ̀ fẹ́ ṣe nǹkan, gbogbo wọn náà wà òkè tọ́dẹ̀ mọ̀ mí dáadáa, tó jẹ́ pé tá a bá sọ pé mo fẹ́ ṣe nǹkan báyìí, wọ́n á tún fún mi nímọ̀ràn tí wọ́n pé báyìí ni kí n gbé gbà, báyìí ni kí n gbé gbà. Èkejì, ìbéèrè tẹ́ béèrè ni wípé pé bóyá ìkan ń pa kan lára, yẹ kó tiẹ̀ pa lára rárá, torí àbá nínú ìṣọ́ òru tá a tiẹ̀ máa ń ṣe, tá a yàn láàyò nínú iṣẹ́ ìránṣẹ́, inú ẹ̀ náà ni inspiration ti máa jáde. Èyí tá a bá gbà lójú oorun, èyí tá a bá iṣẹ́ gba àwọn ọmọ gan mọ̀, tá a bá wà nínú sáfíìsì báyìí, orin tán ọmọdé orin ìyá kan jáde ni àwọn àwọn máa wá wojú ara wọn pé tún pé tí ìyá wọn tún gbé dé áńgẹ́lì tó dẹ̀ fún mi lórin ó wà nínú mi tí ò kúrò níbẹ̀, òun ló máa kọ́ mi. Nínú ìgbà míì gan mà tán bá pè mí síta pé kí n wá mínísítà, ohun tí máa sọ nínú bíbélì náà ti máa sọ fún mi pé kí n lọ wo nǹkan báyìí báyìí nínú bíbélì, so ìpè nǹkan báyìí ni máa fi sọ̀rọ̀, wọ́n á ti kọ́ mi, ẹni tó ń kọ́ mi inú mi ló ń gbé. Mo gbàdúrà kí n má ṣe wà fún níwájú ẹ̀, onímájẹ̀mú ò ní padà lẹ́yìn ẹni kankan wá, so inú mi dùn orí tí mo bá orin yẹn lọ báyìí, ó ní tí mo bá ti rántí pé mo ní Jésù Kristi lólúwa, inú mi á dùn, ara mi á yá gágá, nítorí ilé ayé ìmùlẹ̀ mo fohùn ayé abáyé lọ. Inú mi máa ń dùn tí n bá mọ ohun tó ń gbénú mi, ó ń gùn mí gàlàgàlà, ó ń gùn mí gàràgàrà ni pé ohun tó ń gbénú mi lélẹ́yìí, inú mi dùn púpọ̀. God bless you ma, òun kọ́kọ́ ò pa ìkan lára. So bí a ṣe ń ṣe tiṣẹ́ ìránṣẹ́ pé ok, ìgbà àwọn ọmọ mi nínú ilé wọn mọ̀ mí èé sùn, torí tá a bá parí program, ráwa náà máa ní streaming program tá a máa ń ṣe lórí Facebook, tá a bá ṣe tán báyìí wọ́n lè pè mí fún 10 ẹ má jẹ́ ń dínkù, wọ́n lè pè mí bí 5 hours bẹ́lẹ̀ bá ṣe ń pè mí lélẹ́yìn a máa pè mí títí ilẹ̀ fi máa ẹ̀ bẹ̀rẹ̀ pé àwọn tó wà lábúrọ̀dù yẹn ìgbà míì dí àwọn bá ń sùn bí àárọ̀ náà sì wà, kò tó mi ì pa dátà mi rárá, wọ́n á pè máa gbàdúrà fún wọn, ntọ́lọ́run bá dẹ̀ fi hàn mí máa ti sọ fún wọn. So ìkan ò pa kan lára, tá a bá dẹ̀ ti tún jí pé bóyá òkè o kó tó tiẹ̀ di pé kòrò dé yẹn mà, àti gbaṣẹ́ ní ẹ̀mẹ́ta, àti níṣẹ́ ní ẹ̀mẹ́ta ní ọjọ́ kan ṣoṣo rí, àníṣẹ́ ní Ìkòyí, àní ní Bàrígà, àtúnpadà wà ní ìsínàtẹ Abúlé Ẹ̀gbá, àtúnpadà wà ní Abúlé Ẹ̀gbá, iṣẹ́ orin ni wọ́n pè wá fún bẹ́ríà láti London, náà ti pè wá pé ká lọ play fún bẹ́ríà yẹn ní Ìkòyí. Nígbà tí a máa ṣe ti Bàrígà, iṣẹ́ bẹ́ríà àgbàlagbà náà ni, ti ẹlẹ́ẹ̀kẹta wá jẹ́ṣẹ́ ìránṣẹ́ orin náà la lọ kọ ní ṣọ́ọ̀ṣì Kérúbù àti Séráfù, mẹ́ta ní ọjọ́ kan ṣoṣo. So a kì í lọ sí àwọn ilẹ̀ olùjíjẹ náà ń pè wá lọ, àlọ́ ń kọrin pẹ̀lú àwọn backup mi. Mo ní manager méjì, I have a stage manager, booking manager, mo dẹ̀ ní backup. So ìkan òkà kan lára bá ṣe ríṣẹ́ yẹn gbà nínú wa ń dùn, ní agbára yẹn máa ń gún, mo máa ń wọnú wa ní ìmísí yẹn máa ń dé, bọ̀dé tá àbádíṣẹ́ yẹn gbà máa ń rẹ̀wẹ̀sì. She understand? Bẹ́ẹ̀ ká máa gbé ṣiṣẹ́ òru, ká máa kọrin, ó máa ń bù wá gan gidi, ó máa òun ní energy wa. Ìṣe pé bóyá lóògùn kan pé bó téèyàn lù àbí pé abẹ́rẹ́ kan téèyàn lù, òun ìmísí yẹn ló ń fún wa ní energy. Olúwa ṣeun ìyá wa, pípa àwa gan náà a fìwé pè yín ní Kaftan Television Yorùbá lórí ètò ìjíròrò òwúrọ̀, ẹ ti ẹ̀dẹ̀ jẹ́ wa, agbára Ọlọ́run á máa fi agbára kún agbára fún yín láṣẹ Ọlọ́run ọba. Ìyá mi, nítorí pé àsìkò wa ó ti sáré, àwa sì máa tún pè yín lọ́jọ́ míì kẹ́ ẹ wá ṣe iṣẹ́ ìránṣẹ́ fún wa. Níjọ́ tá a bá pè yín yẹn, iṣẹ́ ìránṣẹ́ lẹ̀ ń bọ̀ wá ṣe. Lénìí ọ̀rọ̀ orin la wá sọ, a kàn yàbàrá díẹ̀ torí ó ti di dandan ká yàbàrá náà ni, ó ti dandan ká yàbàrá torí àkìrọ̀ ọmọ ọba ká má rí dànsákì lára ẹ̀. Ó ní adé la fi mọ bá, ṣebí lẹ̀kẹ̀ ọrùn la fi mọ joyè o, Ọlọ́run ìpè abiyamọ, àmì tí Ọlọ́run àlàyé tó fi sí wa lára tí gbogbo àgbálá ayé yóò fi mọ̀ pọ́ mọ́ ọba ni wá, Ọlọ́run ọba àlàyé wá fi sí wa lára, ayé ò ní gbógo wa mi o, Ògo Kaftan ayé ò ní gbè mí bó ṣe wù kẹ́ pọ̀ tó o, ẹ ó rògolo ẹ ó máa fò lókè ní, nítorí pé ìwé Ọlọ́run àlàyé sọ fún mi wípé Ọlọ́run ó fa agbára kún agbára wa, àwa ó fi ìyẹ́ fòbìdì, ó láásàrè kò ní rẹ̀ wá, bẹ́ẹ̀ ó ní àórin o kò ní sú wa, ẹ̀mí mímọ́ yá ló fi ìyá dìrá bíbá lẹ́kàrà dìrá mìmì.
ẹ ṣé o gbogbo ẹ̀yin ènìyàn mi. ẹ ṣeun mà, ẹ ṣe àdúpẹ́. ẹ bá mi sọ ibi tí àwọn ará ilé tí wọ́n ti lè bá yín pàdé lórí Facebook, lórí Instagram, gba àwọn èèyàn wọ́n sì fẹ́ wá bá yín sọ̀rọ̀ kan tàbí méjì. ẹ ṣé mà. Ní orí Facebook public Facebook Malaika Queen ló wà lórí Facebook page, mo ní page Malaika Queen prayer page. When you follow me and like me, a máa rí notification fún àdúrà wa tí a máa ń gbà ní every Friday night 8 p.m. and Sunday 9 p.m. Nigeria time. So the máa ń ṣe program ní orí Facebook public Facebook Ìjìnlẹ̀ Ọ̀rọ̀ Love Universal every Monday 5 p.m. Nigeria time and London time. So ibi tán lè bá mi pàdé, wọ́n lè bá mi pàdé bẹ́ẹ̀. O dẹ̀ ní Instagram Malaika Queen in my Instagram. Nínú YouTube mi Queen Malaika Channel TV. Queen Malaika Channel TV. Ibi tán lè pàdé mi nìyẹn. Gbogbo bí tẹ̀lé ti pàdé ìyá wa òun náà ni wọ́n ti ṣàlàyé fún ẹ rí pé ó dàbí kémi àti ìyá wa kájọ máa sọ̀rọ̀ lọ. Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní òun ní ká jẹran pẹ́ lẹ́nu, ṣùgbọ́n òfà òfun kọ́ ìyẹn ò jẹ́ àsìkò wa ó ń sáré bí ti ń sáré ní pé ọ̀la ó yá ń lé ṣùgbọ́n dàmí lójú pé ẹ ti rí ẹyọ kan tàbí méjì, ṣùgbọ́n ìyá wa ẹ jẹ́ ń sọ fún wọn náà pé kán máa bá wa múra sílẹ̀, wọ́n máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé yín lénìí kó tó di pé wọ́n dágbére fún wa pátápátá. Ẹgbẹ́ mi náà máa fi lé ìdágbére lórí ètò. Orúkọ mi ò tí ì yí padà, Ọlá Ọ̀nàbàjọ́ ni mò ń jẹ́. Ayọ̀olúwa Ṣeunlá fún mi, Aláṣàkẹ́ tí yín gangan. Tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bẹ̀ mí náà sọ, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ @Ọ̀nàbàjọ́ Ọláwálé lórí Facebook, lórí Instagram, lórí YouTube @Ọ̀nàbàjọ́ Ọláwálé. Tó bá jẹ́ Kaftan Television Yorùbá lẹ ti fẹ́ bá a sọ̀rọ̀ @Kaftan TV Yorùbá, ẹ tẹ gbogbo èròǹgbà yín ṣọwọ́, gbogbo ẹ̀ náà la máa rí, náà la sì máa dá yín lò. Kó tó bá di pé a máa sọ pé ó dàárọ̀ ó dìgbà kan náà, ìyá wa ń kọ́ sọ̀rọ̀ àṣẹ sínú ayé wa. Ìyá wa bóyá kẹ́ bá mi gbé ìyẹn ńlẹ̀. Ọlọ́run tó ní gbogbo àṣẹ lọ́wọ́. Kábíyèsí. Jésù Kristi nígbà tó débi òkú Lásárù, ó gbé ojú sókè, ó ní ìwọ Ọlọ́run mo dúpẹ́ nítorí pé òun gbọ́ tèmi, ó máa gbọ́ tèmi gbogbo ọjọ́. Ọlọ́run onímájẹ̀mú, arámọ oníṣẹ́ bá ní ṣiṣẹ́, kò fà àyà tí ọmọ tí ìjẹ́kọ́ ọmọ ṣubú. Mo sọ̀rọ̀ àṣẹ jáde sínú gbogbo ayé ẹ̀yin ènìyàn tẹ́ ń wò mí àtẹ̀yin tẹ́ wà nínú iléeṣẹ́ yìí. Lórúkọ tí Bàbá tí Ọmọ tí Ẹ̀mí Mímọ́, òkèlè ó ti máa fọhùn. Àmín. Mo ní higher level ní ayé yín. Àmín Jésù. Ẹ ò ní já wálẹ̀. Àmín. Ẹ ò ní ṣubú ara. Àmín. Ẹ ò sì ní ṣubú ẹ̀mí. Àmín. A gbé ògo lọ́wọ́ ológo jókòó lé ògo fògóṣòfò lórúkọ Jésù, wọn ò ní borí yín. Àmín wọn ò ní borí àwa náà. Àmín. Ìyanu ńlá yóò sì ṣẹlẹ̀. Àmín. Ó ti rí bẹ́ẹ̀ o. Àmín. Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ ṣeun ìyá wa, a tún pè yín bá lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. Ẹ bá ń juwọ́ sáwọn ará lẹ́kẹ̀ẹ́ sọ pé bàbá yìí. Gbogbo ẹ̀yin ará ilé ọjọ́ Saturday on the 28th ẹ fún mi l'opportunity Ó ẹni yá láti o. sọ yìí o. àgọ́. On the 28th la máa pé ọdún mẹ́jọ fulfilment anniversary, annual anniversary, a pé ọdún mẹ́jọ. Máa rí mi wò ní orí Malaika Queen Facebook ní ọjọ́ yẹn, bàbá ṣe ń ṣe program yẹn lọ, ẹ máa wò wá. Gbogbo ohun tẹ́ ẹ bá ní kẹ́ ẹ máa fi support àwa náà o, ká lè di ńlá o. Lórúkọ Jésù, Bíbélì sọ bẹ́ẹ̀ ni Sátidé tó ń bọ̀. Bíbélì mi nínú ìwé Hósíà 6:6, ó ní àánú ni mo fẹ́, ó lèmi ò fẹ́ bọ, ó nítorí òye Ọlọ́run ó lójú ẹbọ lọ. Àánú làwa béèrè, ẹ ò ra àánú Ọlọ́run gbà. Gbogbo yín bẹ́ẹ̀ bá ṣe ń fi àánú tẹ́ fi sọwọ́ sí èmi Malaika Queen lórí page yẹn, torí máa gbé account number mi síbẹ̀ tẹ́ ò máa fi ràn mí lọ́wọ́. Lórúkọ Jésù, àánú Ọlọ́run àwọ̀ ẹ̀yin náà rí, ẹ ò ní dààmú o. Bye bye, ó dàbọ̀, a ó tún pàdé láyọ̀ àtàlàáfíà.